Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wù wá ẹ kú àkókò yìí o Olúwa Olódùmarè yọ wá pẹ̀lú gbogbo wa o. àṣẹ. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ní orílẹ̀-èdè wa àti lórílẹ̀-èdè míì àti lókè òkun òkè pẹ̀lú orúkọ Ọlọ́run tó ga jù táàrí nǹkan mìíràn fi wé Ọlọ́run ọba tààlà ọba àlekè ọlá pé àkúdédé àkókò yìí o. orúkọ tèmi ni ọmọ yín olólùfẹ́ yín Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo olú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ kú dédé wòye o ní gbogbo ibi yòówù tẹ́yìn bá wà ní tiyín ẹ kú àkókò yìí. ọ̀dà ẹ̀sẹ̀ bàbá wa ti kí wa bàbá àwọn èèyàn tẹ̀sí ń ta pé àárọ̀ la sọ pé àárọ̀ la bá fẹ́ bẹ̀rẹ̀ program. bẹ́ẹ̀ni ó nídìí ni bí ò nídìí obìnrin ìjẹkùmọlú ilé jẹ bá ti tóbìnrin bá ti jẹkùmọlú bẹ́ẹ̀ ikú má kọni ilé wọn lọ ni ikú má kọni ilé wọn lọ ni ohun tó ẹ má bínú kò rí bẹ́ẹ̀ rí ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ náà láti ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ta nílẹ̀ mi láti fi dá ẹ̀yin èèyàn wa lẹ́kọ̀ọ́ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ làlúrí kan ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ láwa fi sọ̀rọ̀ lórí rẹ̀ Ọlọ́run Olódùmarè yóò tó ní ààbò lọ́dọ̀ yóò dáàbò rẹ̀ gbogbo wa tọmọtọmọ. àṣẹ àṣẹ àṣẹ. ibi tá a rúwé dé tá a dáàbò dé Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa. àṣẹ àṣẹ àṣẹ. sọ Ọlọ́run ààbò Ọlọ́run tó nípa tó tóbi jẹ wúrin lọ Ọlọ́run ó dáàbò gbogbo wa. àṣẹ àṣẹ àṣẹ. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ ká pẹ́ bẹ́ẹ̀ ní àárọ̀ yìí ni pé àwọn akẹ́kọ̀ọ́ jáde kan ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ń pè ní LAUTECH University of Technology àwọn ọmọ tó wà ní 500 levels wọ́n lọ fún excursion wọ́n lọ rèé ṣe àwọn àbẹ̀wò sí àwọn nǹkan tó súnmọ́ ẹ̀kọ́ wọn láti fi yé wọn ní practical wọ́n wà ń darí bọ̀ wá sí school padà l'Ógbómọ̀ṣọ́ ní ọkọ̀ wọn ó bá ṣubú ká nígbà tó kọ́ ohun tó ń ṣe nìkan ọba tó ṣubú lásán ni ọkọ̀ náà jóná àwọn ọmọ ojú ẹsẹ̀ làbí mẹ́ta jóná ń bẹ̀ àwọn tí ò jóná tán bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ká ayé ẹsẹ̀ kan ọ̀run kí wàá ní ìwúrí ẹni tó wà látìmọ́lé tí ó lóun wọ aago mo ní ọlọ kí ni ìwúrí rẹ̀ àpọ́n pọ́lúpọ́lú ọwọ́ àfi súná wà ń súfèé káàkiri ẹ̀dẹ̀ pé bá a ti ń ṣe nínú bí wọn ń ta ní bínú rẹ̀ èyí ọmọ kò ní èyí ìyàwó kò ní ta ní bínú àpọ́n tí ń súfèé káàkiri ẹ̀dẹ̀ wọ́n ní bí egun ẹni bá sì máa jó orí a máa yá atọ́kùn rẹ̀ gbogbo àwọn tó ṣẹlẹ̀ tó ní ṣẹlẹ̀ náà tó lọ́mọ nínú ṣẹlẹ̀ àlàlúrí a fi àkókò ìbẹ Ọlọ́run fún wọn Ọlọ́run ó rọ̀ wọ́n ní ojú àṣẹ àṣẹ Ọlọ́run ó dùn wọ́n nú àṣẹ 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 èyí tó ní mi lọ́wọ́ nú wọn èyí tó kù nú ọmọ wọn Ọlọ́run Olódùmarè yóò pa gbogbo wọn yóò pa pọ̀ gbogbo oore ẹ̀tọ́ sọnù mọ́ lọ́wọ́ Ọlọ́run pa oore rẹ̀ pọ̀ sọ́nà kan fún wọn. àṣẹ àṣẹ àṣẹ. èyí tó wà lọ́wọ́ wọn ní sọ Ọlọ́run ó jẹ ọmọ wọn lọ́wọ́. àṣẹ àṣẹ àṣẹ. òwèrè Ọlọ́run ó pè é. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo wọn ni wọ́n jèrè ọmọ. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ìdílé tọ́kàn Olúwa Olódùmarè bá wọn bu òwúrò tó ra sójú ọgbẹ́ wọn. àṣẹ 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 àṣẹ. àdúrà ní tó fanu kódà ẹ̀rí pé mi náà ò lulẹ̀kẹ̀. bẹ́ẹ̀ni. kò mú ọ̀pá dání. bẹ́ẹ̀ni. torí ẹlẹ́ran ara ní gbogbo wa. ìlú kan náà la sì jọ wà. tẹ̀gbọ́ntàbúrò ní gbogbo wa. gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí náà ọmọ tẹ̀gbọ́ntàbúrò gbogbo wa Olódùmarè kó dákun kó bá rọ àwọn òbí wọn lójú. àṣẹ àṣẹ. ọmọ wa jẹ́ ká rí wú ẹ̀ mọ́ ní gbogbo ibikíbi nílẹ̀ Yorùbá. àṣẹ àṣẹ. èyí s'Ògbómọ̀ṣọ́ nìkan ká má rí ibi mọ́ kì í ṣe LAUTECH nìkan gbogbo ibi tí jẹ́lé ẹ̀kọ́ gíga ilẹ̀ adúláwọ̀ ní tá a ti lọ́mọ tá a gbẹ́kẹ̀lé pé tí wọ́n bá ti jáde tán o wọ́n rèé sí irú bàbá wọn o èrè tí wọn náà jèrè ara wọn káwọn náà jèrè wọn ni Ọlọ́run ní já gba ìwé ìbànújẹ́ ń bẹ̀ mọ́. àṣẹ 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 àṣẹ. àní gba ìwé ọ̀fọ̀ burúkú. àṣẹ àṣẹ àṣẹ. Olódùmarè ó wà pẹ̀lú wa. àṣẹ 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 àṣẹ. Oòduà ó wà pẹ̀lú wa. àṣẹ 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 àṣẹ. ohun tó fà tá a fi pẹ́ nu àbí ò tó torí. bàbá ó tó torí o
ó tó torí náà lọ́dọ̀ mi ní ìṣiṣẹ́ ilé. Ara tèmi gan tutù, ara mi tutù. níbi ẹgbẹ́ ẹ̀mí kan náà ni ẹ̀mí ọ̀làárọ̀. bẹ́ẹ̀ni ní bàbá wa máa fi kéésù jalajẹ́ máa ka ní ewì ẹ̀sà nígbà kan nínú rédíò pé onímọ́tò rọra sáré o ẹ̀mí ọ̀làárọ̀ ó ní ìmọ́tò rọra sáré ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó ní ìmọ́tò ẹ̀mí ọ̀làárọ̀. gbogbo àwọn tẹ̀mí wọn sọnù Ọlọ́run Olódùmarè yóò fẹ̀mí wọn síbi ìsinmi. àṣẹ àṣẹ. gbogbo àwa tá à ń bẹ láyé tá à ń dárò wọn Ọlọ́run jẹ́ kí ọdún ó jìnnà síra wọn. àṣẹ àṣẹ àṣẹ. ọdún ó jìnnà síra wọn láṣẹ Olódùmarè. àṣẹ àṣẹ. gbogbo àwọn tó wá jẹ́ òbí fáwọn ọmọ yìí ìjọkùnrin ìṣobìnrin sọmọdé sàgbàlagbà Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wọn. àṣẹ 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 àṣẹ. Ọlọ́run lọ́gbọ́n ẹnìkan ògbọ́n o. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wọn. àṣẹ àṣẹ. Ọlọ́run wà ní gbogbo wa náà rí irú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ẹ rí i pé a ti fẹ́ máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ò wí pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kò rẹ́ kó máa ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tó yẹ pé tí accident kan bá tiẹ̀ ṣẹlẹ̀ ó yẹ kéèyàn lè tàtù. òótọ́ ni ẹ mà alákọ̀ọ́kọ́ lọ nú àṣàyàn ọ̀rọ̀ Yorùbá náà. bẹ́ẹ̀ni. Yorùbá ní lè ṣẹbọ lè sóògùn bá a ti wáyé páàrí láàárí. Yorùbá náà ló tó wá pa ọ̀rọ̀ dà wọ́n tó tún sọ. Yorùbá ní Ọlọ́run bẹ Ọlọ́run bẹ Ọlọ́run bẹ òní pagílíntì. ẹni tó bá mọ ẹranko agílíntì kò yé sáré kò yé dura bí jàǹbá ẹ bá gílíntì ní sẹ́yìn farabalẹ̀ wá ọ igi tẹ́ ìlú pani àbádà kò ní họ. aláwùrà bí ọ̀pọ̀ ìyànjú ní gbọmọ àwọn lẹ̀ tẹ́ ẹ bá rí àwọn nísìnyí gbẹ́bẹ́ pé kíní bá bí ó dò ní o ti bẹ́ẹ̀bì kan bó ṣe bí àwọn sáré yóò gbìyànjú àtẹ̀kọ́ lọ. ní ló jẹ́ kí agílíntì kọ́ mọ́ pọ̀ láyé àwọn pọ̀ ju agílíntì lọ. bí agílíntì bá lóyún nú bàbá rí yẹn kò ní sá wọ́n sì pa tẹyintẹyin ni. tẹyintẹyin rẹ̀. tọ̀lẹ̀tọ̀lẹ̀ nínú wọn pa agílíntì tó bá yẹ pé àwọn bá ní àwọn pọ̀ láyé ju àmì ń pè ní àǹtà wọ́n pè ní àǹtà torí náà kọ́ ni pé ẹ̀rí ọmọ Yorùbá Ọlọ́run ọkọ̀ gbìyànjú. Ọlọ́run kò gbìyànjú. a wà bọnú ayé alukurani bada bisimilahi rahmani rahim. Ọlọ́run ọba dẹ́dà ó ní òun ti kọ àyànmọ́ kálukú. àyànmọ́ kálukú. bí ó ti tọ́ àti bó ti yẹ àti bó ti fẹ́. ṣùgbọ́n àwọn tó wá kú rèwerèwe nǹkan báyìí. gbogbo ẹ̀ náà lásọ̀ lọ́ni mọ́ kàdárà láwù àákàkọ́ dìrì ayé alukurani ni mọ́ kàdárà láwù ntọ́lọ́run bá ti pa ní èbùbù àyànmọ́ kálukú àákà Ọlọ́run ó musẹ́ kádìrì gẹ́gẹ́ bí àyànmọ́ rẹ̀ mọ́ kàdárà láwù ntọ́lọ́run bá ti kọ́ mú yẹn àákà kádìrì kọ́ lọ́ mọ́ kàdárà bú mọ́ wa. àṣẹ àṣẹ wọ́n tó wà á lè wọ́n náà ṣàṣẹ. oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ó wá dá sí pé ala yuradul qadara illa duha. àmọ́ yuradul qadara illa duha kò sí ní tó lè yí àyànmọ́ padà àyànmọ́ tí ọ̀dà pé Ọlọ́run kọ gbé lágbájá o àbúrò bá ṣẹlẹ̀ sí bàbá yìí o ayé ní sábàbí rẹ ní o kankan ní sábàbí ẹ̀ṣẹ̀ kan ní sábàbí rẹ ní o illa duha. ara àdúrà ní àdúrà lè yí kádàrá aburú padà lórí èèyàn àkọọ́lẹ̀ aburú àdúrà lè yí padà. ó ṣe lá Muhammad sọ máa ń fún wa. Ọlọ́run tó wá sọ fúnra rẹ̀ nínú gbólóhùn rẹ̀ nínú alukurani tọ́jà àdìsí kù di sí ọ̀rọ̀ Ọlọ́run ní ó ní ẹni bá ti gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. pé ẹ tó bá gbìyànjú òun sọ̀nà àbáyọ fún. lórí àdánwò yòówù tó bá bá òun sọ̀nà àbáyọ fún. ó gbìyànjú tó pe òun tó ṣàdúà. ká má bàa di àáfàá lórí ètò torí mi ṣe àáfàá oṣègùn lèmi. ẹ mọ̀jà tó ń lo àyà ń bẹ̀rù náà ẹ jẹ́ aṣọ lọ́rọ̀ síra wa báyìí àlàyé là ń ṣe káwọn èèyàn lè mọ̀ pé Ọlọ́run ò fẹ́ wa fún nira. pé Ọlọ́run ò fẹ́ wa fún dààmú kò fẹ́ wa fún nira. Ó fẹ́ràn wa púpọ̀ ni mo kàn fi lọ sínú àyá Al-Kùránì kọ̀ọ̀kan àmọ́ èmi sáfà kéèyàn ó kéwù kò pé láàfà iná sáyàkùn lásàtà síta arákàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni òjíṣẹ́ Ọlọ́run ni mí lóòótọ́ bí Ọlọ́run mi ni mò ń ṣe. èmi ò sì kéwù àáfà sí ni ẹ bàbá àáfà ẹ bàbá wa àáfà
ẹlòmíín sì kéwú ọlọ́run ò ní rán láàfáà sí nítorí àáfáà póríṣiríṣi àáfáà tẹ́sìn sí wà àáfáà aládùúà wà àfóhùnwàsí wà ẹnìkan gbọ́dọ̀ máa gẹ́ nìkan ẹni tí bá ń gẹ́ nìkan ò ní rọ́nà lọ sẹ́tọ̀ ọlọ́run kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló ń ṣe ìránṣẹ́ ọlọ́run wà ní gbogbo wọn òjíṣẹ́ ọlọ́run níṣẹ́ ọlọ́run ni wọ́n ń gbé lárugẹ àáfáà kìrìsìtẹ́nì wà tọ́jú pé kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n àlùfáà ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a gbé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìlànà tiẹ̀ ẹ mọ̀jà máa ganra wa tẹ̀mẹ̀ wá bọ́ sórí ètò pàwọ́ àfáwọn yẹn bá gbé wúrẹ́ lọ́wọ́ èèyàn yẹn wọ́n pa iná wọ́n wọ̀ iná wò mọ́ dálẹ̀ sẹ́mi àtọ́lọ́njọ́ sì pàdé pé wọ́n fẹ́ nìkan náà ni ebi tí wọ́n sọ fún wa tá a gbọ́ òun là ń tẹ̀lé gẹ́gẹ́ bí bá ṣe bẹ̀rù ọlọ́run a gbọ́dọ̀ ọlọ́run ò fi dájọ́ ẹnìkan sọ́wọ́ ẹnìkan lé ayé. ọlọ́run ó sì dájọ́ rẹ̀ fúnra rẹ̀. wallahu khairu hakamil hakimin wallahu khairu hakamil hakimin ìdájọ́ tọlọ́run ní ìdájọ́ tó dáa jù tí ó tún ṣe ìdájọ́ lórí gbogbo àwọn onídàájọ́ ìdájọ́ tiẹ̀ ó tún wá lórí àwọn ẹjọ́ tẹ̀ ti dá àti ìtọ́ dára rẹ̀ yẹn èmi ẹ sáfà ọmọ kan yà síbẹ̀ ni ó ọlọ́run lódùmarè wá pẹ̀lú gbogbo wa àṣẹ 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 ọlọ́run ọba dídà tó wá sọ gbogbo wọn wọ̀nyí ó wá jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run ò káájò pé ọlọ́run ò káájò kò sì kọ̀ gbìyànjú kó dẹ̀ kọ̀ gbìyànjú ọlọ́run ní àdìwú ní pásítọ̀ àjíbùlà kún ẹ pè mí ẹ pè mí tí ń jẹ́ àdúrà ẹlòmíì ò mọ̀ wọ́n rò pé bàbá ṣẹ̀ṣẹ̀ ṣàlùwàlá tá a gbé alukurani tá a ń kà á tàbá bá ṣẹ̀ṣẹ̀ mú bẹ́ẹ̀lì nìkan ni àdúrà àdìwú ní àdúrà yẹn lọ́dọ̀ àwọn tó ní mímọ̀ àwọn onímọ̀ sọ́rí fúnáwù gangan èmi ò sáfà ṣùgbọ́n mo kàn fẹ́ ṣàlàyé díẹ̀ ni ó dàbí bàtà bá ní noun it's a name of a person things àbí ká pé nǹkankan orúkọ nǹkankan tó jẹ́ àdúrà tọ̀ nígbà tí Ọlọ́run bá sọ pé ìdìwú ni ó ti wá lo kíní yẹn lọ́rọ̀ ẹ pè mí ló já mọ bí tàdúrà ti wá àdúrà ẹ gbàdúrà ẹ pè mí báyọ̀ Ọlọ́run wá ní ìdìwú ní ẹ pè mí òrùfìlẹ̀ àmàrà ní lọ́dọ̀ àwọn àfáà nímọ̀ òrùfìlẹ̀ àmàrà ní ìdìwú ní ẹ pè mí lọ́lọ́run sọ gbólóhùn tó sọ ni fà nítorí pé wọ́n mọ̀ mí lọ́lọ́run ó pè mí ọ̀ ní kankan mí ní kọ̀rọ̀kọ̀ ní ọkàn rẹ tó tún gbẹ́kẹ̀lé lẹ́yìn mi Ọlọ́run istajibu lakum ní ìwọlá àná bí yín sì dá olóhùn bọ́lọ̀ ti sọnù Kùránì nínú ní sẹ́pẹ́ lọ́dọ̀ àwọn àfáà. àwọn ilé wọ́n lè kéwú gan o. kéwú ẹ̀mí kéwú kíni Ọlọ́run bá dáadáa ní ẹ pè mí màá dá yín lọ ọjà mọ̀ pé gbogbo ọ̀nà tó bá mọ̀ tó lè fi pa pé Ọlọ́run iná làdúà bí mò ń lọ gan-an mo fẹ́ tú àdúà fáwọn èèyàn tó pé fáwọn èèyàn kan fi lè àwọn èèyàn ti jẹ́ àdúà Ọlọ́run tí a sì fẹ́ pè. bẹ́ẹ̀ni. ó ní haina ma kuntum biman ta'maluna bashir ààyè yòówù tó bá wà èmi Ọlọ́run rí ọ ààyè tó bá wà mọ́ wà mẹ́. ó tún sọ láàyè kan nínú Al-Qur'ani ni pé inni aqrabu ilaykum min hablil warid èmi súnmọ́ yín pẹ́kípẹ́kí ju sọ́ọ̀rùn yín lọ kí ló wá tó wà nínú sọ́ọ̀rùn tó jẹ́jẹ́ lọ. bẹ́ẹ̀ni. lára ẹ̀jẹ̀ kí ló wà ń bẹ ẹ̀mí ni ní òyìnbó òfin rẹ̀ ẹ̀jẹ̀ sí wọ́n lè somi oríṣiríṣi omi ló wà normal saline wà oríṣiríṣi omi ló wà ordinary omi wà tó lè gbà àmọ́ ẹ̀jẹ̀ Ọlọ́run ọ̀yọ́ àǹdà rẹ̀ fẹ́ni kankan tó rẹ̀ mí ni ìní fi ń ṣàgbà tí fi ń jọ Ọlọ́run lórí gbogbo ayé. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì rẹ̀ ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó mọ́dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó o gbà kó kọjá bẹ́ẹ̀. òun náà ní bọ́ sínú ọkàn tí ẹ̀dá fi ń jẹ́ èèyàn tọ̀ bẹ́ẹ̀ náà wá ní àdúrà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run ní èmi ní kẹ́ ẹ pé mo sì súnmọ́ yín ju sọ́run mi lọ mo tó jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ọba tá à ń sìn rèé
ó sápamọ́ sára ohun gbogbo. Bàbá wa àgbà Sheikh bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Khadama Alilori bàbá ni wọ́n bisimilayi kúrú wàláwò bàbá wọ́n tún fi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ọmọ jẹ́ alààyè tí wọn ò bá sí mọ́ wọ́n tún fi dá wa tá à ń bọ̀ wọ́n tún fi dá wa lẹ́kọ̀ọ́ wà fi kúlì sẹ́yì lahu hayat tàdúlù hanahu wáhìdù kódà a máa fi kọrin nígbà táwa kéékèèké pé wà fi kúlì sẹ́yì lahu hayatun tàdúlù hanahu wáhìdù fi kúlì sẹ́yì lára gbogbo nǹkan pátápátá tọ́lọ̀ ń dá hayat àrísà mi ń bẹ lára rẹ̀ àrísà mi ọlọ́run àmì ọlọ́run ń bẹ lára rẹ̀ lára gbogbo nǹkan tọ́lọ́run dá gbogbo tọ́lọ́run dá tàdúlù kíní náà wá ń tọ́ka ìṣára ni lọ́dọ̀ àwọn àfáà ìṣára tá a lè nàka sí tá a lè ṣàpèjúwe fún yàn pé ànáwó ọlọ́run ọba tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí tí ò pé méjì tí ò sì lè pé láéláé wáhídùn ọ̀kan ṣoṣo póró ni kò sí ààyè fẹ́nìkejì mọ́ láyé àtọ̀run tá a lè gbé tá a fi sí kejì ọlọ́run ìwọ tó bá kọ̀ tó o lóò sin ọlọ́run òríjínà ọba adéda ẹyọ kan ṣoṣo èyí tí ò tó ló sìn ó tiẹ̀ sọ nínú sọ̀búrà ó ní mọ́ ńlámúyẹ̀rì dọ́bí kọ̀dá ìwọ tó o bá yọnu sí ẹjọ́ tí mo dá nù gbèsè ayé rẹ wà lámúyẹ̀ síbírù alábìlà ọ̀wọ̀ wá ò lè ṣe sùúrù lórí àdánwò tí mo fi kàn ọ́ fálíyà àríjú fi tá ti sàmọ́ yìí nítorí náà jáde kúrò lábẹ́ sánmà tó wọn ọlọ́run dá yìí jáde kúrò lábẹ́ rẹ̀ fálíyà abúdó rọ́bà sí wá lọ wá ọlọ́run míì tọ́yàtọ̀ sí mi ọlọ́run kọ́ mọ́ sí ẹ rí i pé àfi ká gbà fọlọ́run ní sinmi. ká gbà fọlọ́run ní sinmi. àìgbà fọlọ́run ìyọnu ní ká gbà fún olúwa ní sinmi àmọ́ gẹ́gẹ́ bí mo ti ń sọ ká má sọ̀rọ̀ pọ̀ jù ń sáfà ọ̀rọ̀ egbògi ìbílẹ̀ ni mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn. a fẹ́ sọ̀rọ̀ lórí egbògi ìbílẹ̀. níbi tí ọlọ́run sápamọ́ sí tí ń jẹ́ ọlọ́run àwọn ènìyàn sábà wá ọlọ́run níbi tí ò sí níbi tí ẹ bá ti rí pé èèyàn ń dà gìrìgìrì ń bẹ ọlọ́run gbọ́ pamọ́ bẹ o kódà gbogbo kámẹ́rà tẹ́ ń fi ń wo fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ ni àṣẹ ọlọ́run bẹ ń bẹ ní. àṣẹ ọlọ́run wà ń bẹ. báṣẹ ọlọ́run bá ti kú mẹ́ kò ní ṣiṣẹ́ mọ́. kò ní ṣiṣẹ́ mọ́. ìbọn ọlọ́tún ṣe kò ní gbọ́. bẹ́ẹ̀ náà ni èèyàn náà àṣẹ ọlọ́run bá ti kú lára rẹ̀ yóò dòkú. òkúta tẹ́ ń wò ẹ̀mí ọlọ́run bẹ lára rẹ̀ ọlọ́run ní ìjọ ọlọ́run lára òkúta ẹ kàn rí pé lómi ìdébi òkúta kan ń sọ̀rọ̀ ń sẹ́ ṣe é gbádùn mi dáadáa. a ń gbádùn yín bàbá. òkúta àlàyé ń bẹ. bẹ́ẹ̀ ni. ẹ má bínú pé mò ń yí ẹnu padà o. mo fi nǹkan kan sẹ́nu ni o. bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì bá wúre fáwọn èèyàn ní ẹ má bínú o. ẹ má bínú ẹ dákun. àṣẹ mọ́ bẹ lára òkúta. òkúta míì ó ti kú òkúta tó ti kú mẹ́. tó ti kú. kò ní dàgbàsókè mọ́. àwọn tó ń mọ òkúta yìí ti kú. kódà òkè bí wàá tí ó ga òkúta bí ó ti kú. tókùtà ọba kú máa ń dàgbà sí. yóò máa ga sí. òkúta máa tóbi sí. ọlọ́run bẹ lára rẹ̀ ló kò tí ì kú mbẹ́. lẹ́ẹ̀fì rí pé òkè ibìkan àwọn èèyàn lọ bẹ̀ wọ́n ṣe kankan bá yín sẹ́ ń bẹ̀ ọlọ́run ní kò lè pé méjì. kò lè pé méjì. láyéláyé ọlọ́run bá tèmi ń sìn kọ́lọ́run wọlá wípé yìí ní kankan mí lẹ́yìn rẹ̀ ìgbà kankan mí gbọ́ lẹ́yìn ọlọ́run. ẹ gba nǹkan míì gbọ́ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run ẹ rẹ̀ sínú ẹgbẹ́ kankan ju ẹgbẹ́ ìṣègùn tẹ́ ẹ wà lọ. nígbà mo sì jóye gan mo tún lọ pàdé ìṣègùn nígbà tí mo ti jóye ń pọ̀ lọ. àmọ́ nígbà bàbá wa fi mí rọ́pò bàbá mi tọ̀ bó láwa wá ṣe àìsí bọ́ọ̀sà ń di ìṣègùn. àbọ̀sà nídìí ìṣègùn. ìṣègùn iṣẹ́ ni babaláwo ẹ̀sìn ni. ẹ̀sìn ni. àwọn méjèèjì gbéra wọn pọ̀. méjì gbéra wọn pọ̀. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ nímọ̀ ìmọ̀ kan ni tó jinlẹ̀ tí lòjìlò tó jẹ́ ìmọ̀ jinlẹ̀ nímọ̀ Yorùbá babaláwo ìmọ̀ ńlá ni. ìmọ̀ ńlá ni. ọkọ̀ lẹ́gbẹ́ wẹ́ẹ́ di babaláwo láàrin ọdún 5 babaláwo mẹ́rin lọ́mọ ọlọ́dún 11 ń di ẹ̀kọ́. ń di ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn àgbà àṣègùn àwọn àgbàlagbà ọdẹ ẹni dàgbà àṣègùn ògbólógbò àgbẹ̀ wọn àdàgbà àṣègùn kì í sọ̀rọ̀ sí ọdún 5 iṣẹ́ yẹn ò ṣe é kọ́ àyàfi tó bá yẹ àkọ́ṣẹ́ ṣègùn tó ń do ṣègùn ẹ máa mú atalẹ̀ funfun gálíkì gíńjà nǹkan ẹ máa dìpọ̀ ewé basil ewé fẹ́rẹ́ ewé ẹjọ́ papọ̀ kìnìún kan ẹ̀yọ́nú.
àmúṣègùn gidi gbogbo ẹnu mo fi sọ kẹsẹsẹ ọdún 5 o kì í ṣe sí ọdún 5 ó sì jogún bàbá ẹni ó jogún òbí ẹni kódà kì í ṣe pé ó jogún ìwé. kì í ṣe pé yóò jogún ìwé yóò jogún bàbá rẹ̀ ni. rárá o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣe ṣàlàyé sínú ìwé. tó pé èyí gbọ́dọ̀ jogún bàbá èèyàn ni. gbogbo ẹnu mo fi sọ ń gbéraga o ń sọ pé èmi náà ní nǹkan kan o mo sì lóògùn ọlọ́lọ́run ẹ lọ́lọ́run mo sì ní bàbá mi. ẹ dẹ̀ ní bàbá. ọmọ méjèèjì a máa fi hàn lọ́kàn balẹ̀ lẹ́yìn bá ti lọ́lọ́run. tó dẹ̀ ní bàbá rẹ̀. ó sì ní bàbá lẹ́yìn ǹjẹ́ sáwọn kan lè fọwọ́ sọ̀yà pé àwọn ní bàbá àwọn báyìí. àwọn náà lè fọwọ́ sọ̀yà dánlá àdánràn owó ẹni ebi ń patọ́ lọ́ọ̀rì gọ. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin herbal mixture ní kóòlò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà No. 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture kárùn tẹ́ egbòogi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágbó. tó náà kọ́ ni wípé ọlọ́run bí mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa torí pé ìmọ̀ òde òní ìmọ̀ àmọ̀jù ó ti jẹ́ ká rò pé ewé àtegbò ẹbọ ni ìmọ̀ ń lọ́nu. ìmọ̀ àìmọ̀jù ó ti jẹ́ kó káwọn èèyàn rò wípé ewé àti egbò ẹbọ ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. èyí tí ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ èyí sọ pé ó rí bẹ́ẹ̀ torí ra afẹ́fẹ́ la wà torí mi ṣàfà. àwọn ìmọ̀ míì wà tí èmi náà ṣàfẹ́ níjọ lẹ́yìn. Èmi náà ṣàfẹ́ ní crowd èmi náà fẹ́ lọ́mọ lẹ́sìn. àmọ́ ká mọ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Sọ pé ọmọ lọ ṣẹ̀sìn rẹ èmi ò ní kírísítẹ́nì ó di mùsùlùmù èyí ní kí mùsùlùmí ó di kírísítẹ́nì èyí ní kí babaláwo ó máa kírun èyí ní kí ẹ̀yin àfáà kẹ́ wá di babaláwo rárá o. tó bá wo kálukú. làkún dínú kan wàlíyà dín ní ẹ̀sìn kálukú ń bẹ pẹ̀lú ẹ̀sìn tiẹ̀ ní. àmọ́ èmi ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o gbogbo ẹnu sọ fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run bá tó dáyé tọ́dọ́run àtijọ́ tí ó kù wá kú Ọlọ́run nígbà tí ò ní ságbára fún gbogbo alágbára mọ́ pé tọ́ ọba ti tó jáwé tó fi ṣe rere bẹ́ẹ̀ni tó fi tún ayé ọmọnìkejì ṣe ọ̀lẹ́sẹ̀ tọ́ orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji ọmọ yín l'Ògbómọ̀ṣọ́ mo kí ẹkùn dédé àkókò yìí o gbogbo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ l'Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí gbogbo owó tó ń wò mí kò ní ṣẹlẹ̀ sáwà náà o tọ́ fẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo wà ní Ògbómọ̀ṣọ́ ní làkà òkété baálẹ̀ jẹ́rù nílé alága tó bá ti wọ̀ ní Ògbómọ̀ṣọ́ gbára báyìí ìwọ kàn dá ọlọ́kadà kan tó gbọ́n lọ sọ́dọ̀ Alhaji Suleiman Egbeji fún gbogbo Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò àmọ́ mo wà lọ́jọ́ Àlàmísì tí mo wà lọ́jọ́ Jímọ̀ náà ló jẹ́ ráàyè bá yín sọ̀rọ̀ bí ìbá ṣe pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń ìbá ti bá yín sọ̀rọ̀ ní àti àárọ̀ ta gẹ́gẹ́ bí àdéhùn torí àlùkà wà ní ẹrù Ọlọ́run ni tó ẹ̀rí gbẹ̀mí náà ló lẹ̀kẹ̀ kíni jẹ́ kóríyá mẹ́ gbogbo àwọn tó lọ nínú àwọn ọmọ tó lọ yìí nìsín àwọn tó lè ṣe orílẹ̀-èdè wa lógo ni àwọn tó lè ṣe ìwọ àtẹ̀mí lógo ni Ọlọ́run bẹ̀rẹ̀ yóò bo òróró òtura sójú ọgbẹ́ àwọn òbí wọn Ọlọ́run wà pẹ̀lú wọn o fáǹfààní ẹni tó fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi èyí tẹ́ ẹ sì máa ń pè mí tẹ́ ẹ ní ìgbé ọ̀nà pọ̀ ni ẹ má bínú ẹni tí ó bá rí mi bá sọ̀rọ̀ kọ́ text SMS ìgbà tó lọ́n bá ní ká ṣe déédéé Ọlọ́run ó jà ṣe déédéé ẹ má bínú sí mi ẹ̀rọ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ní 080 335 80 66 4 080 335 80 66 4 ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní 080 20 40 59 54 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ní àkàtà wa oríṣiríṣi ìtọ́jú ara ló wà nílẹ̀ níbẹ̀ nílànà Yorùbá ẹni ọmọ Yorùbá wọn yẹn sábà fi rọ́bà tọ̀ ẹni tí òkú àtọ̀ títí dà láàmú nǹkan a ní pákéjì fún kó tó di pé yóò wà kánsílọ̀ bó wà tó ti ní jẹjẹrẹ Yorùbá ní tí wọ́n ń ṣe é sí ẹ tọ́jú ara yín àwọn bàbá wa bí ìbá ti gòkè àgbà nǹkan òkú àtọ̀ sí
tí èèyàn ò ní jẹ́yàn fi rọ́bà tọ̀ mọ́ ni ẹ máa ń lò wọ́n sì máa làgó mu bàtí náà run àtàgbò ilẹ̀ tútù àwọn bàbá gbé sójú náà báyìí ní eyín ọmọ Yorùbá ẹja máa tọ́jú ara wa ẹ má jà kú lẹ̀dẹ̀ kú ìran Yorùbá kì í sójòjò àní sàárẹ̀ o àtẹ̀mí àtẹ̀yìn àmọ̀rí aláyọ̀láyọ̀. ẹ mọ́ ti gbàgbé kí ní tẹ̀síṣẹ́ náà fi bá a wúre fáwọn èèyàn. sọ ọ̀dà ẹ bá a wúre fáwọn èèyàn Ọlọ́run ló làṣẹ lọ́nu. bẹ́ẹ̀ ni ẹ bá a fi wúre fáwọn èèyàn. bí ẹ ṣe lé ahọ́n mọ́gùn fáwọn ọba àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tó jórí adénu àfẹni tó bá ní òun fẹ́ jọba ilẹ̀ Haúsá ló kù nínú àwọn ará Yorùbá kọ̀sọ́ wọ́n máa fẹ́ kí ọba ńlẹ̀ Yorùbá wọn ní kádé ọpẹ́ lórí kí àṣẹ ọpẹ́ lẹ́nu àṣẹ gbọ́dọ̀ wà lẹ́nu ọba bàbá wa bá Ògbómọ̀ṣọ́ tó bá sọ pé kí nǹkan da yóò da o ẹ lọ béèrè wò dáadáa l'Ógbómọ̀ṣọ́. tó bá ní kí nǹkan da yóò da tí a bá ní kí nǹkan mọ́ da mọ́ kò ní da mọ́ ní pèsè kò sí mo yóò dọ̀la. bẹ́ẹ̀ náà ni bàbá wa bá kábíyèsí aláyélúwà Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí o kábíyèsí Adéyẹmí kábíyèsí lóde ọ̀run tí a bá fẹnu àṣẹ súre fún yàn bàbá wa tó débẹ̀ ní ìsìn Tinubu bàbá wa ló súre fún Aláàfin of Ọ̀yọ́ kírùkẹ̀rẹ̀ ọjẹ́ kó dókínní nígbà ní bàbá wa Tinubu sọ fún bàbá ńgbà náà nítorí pé títà ò tí ì dé ńgbà náà ìgbà tí wọ́n ṣàdúrà nǹkan ọjọ́ tó ń pẹ́ sí kí bàbá tó wá wájà pé àwọn alálẹ̀ Oòduà ó gbé yín débẹ̀ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ èyí wà wọ ẹ̀rí ẹ̀rù pàdùn àti sin ni àdúrà tó ti pẹ́ ni Olódùmarè ó ṣàánú fún wa o. àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí àtẹ̀yìn tẹ́ ń máa wò mí lẹ́yìn ẹni sojú sunkún ọmọ. àṣẹ. ẹ̀yin tẹ́ ṣe wàhálà ẹwọ́ tó bá ṣẹ́gun sí ní ìjọba rẹ̀ wọn ò ní jíṣẹ́ yín lẹ́yìn yín. àṣẹ. wọn ò ní jíṣẹ́ yín lẹ́yìn yín. lẹ́yìn léwí olóbe so ibi ọ dẹ̀yìn. àṣẹ. ibi dẹ̀yìn. àṣẹ. ibi dẹ̀yìn. àṣẹ. làgbà lédì máa dún. àṣẹ. ibi ọ sẹ́po. àṣẹ. yóò gbọdọ̀ yọ lọ. àṣẹ ìwọ náà ṣàṣẹ. ibi ọ máa lọ. àṣẹ. yóò fò rémirémi. àṣẹ. yóò di àkọlọ. àṣẹ. yóò di àkọbàbà. àṣẹ. yóò wá dorí ọ̀tá. àṣẹ. yóò dorí odi. àṣẹ. yóò dorí arúgbó mọ́lá. àṣẹ. yóò ṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ. awuyare ìwújẹ kọ́ mọ́ sẹ́. àṣẹ. àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka ní gbé. ìní fi gbé ejò ẹgbẹ́ rẹ̀ mi. àṣẹ rẹ̀ ẹnu rẹ̀ lọ́wọ́. ìní fi gbé nǹkan àlàyé ẹgbẹ́ rẹ̀ mi. mo ti sọ yìí yóò ṣẹ. àṣẹ. ọ̀sẹ̀ lóní kọ́ ṣẹ. àṣẹ. oṣù lóní kọ́ mọ́ sùn. àṣẹ. mo ti sọ yìí yóò ṣẹ bẹ́ẹ̀. àṣẹ. tó àbálẹ́sù. ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu bàbá wa yẹn gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá á tún pàdé nígbà míì ọjọ́ rẹ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé bàbá wa wọ́n sọ wọ́n ní ìwọ tó bá fẹ́ rí wa tó ọba tó bá ń pè wọ́n tàn bá píkì kọ́ ìwọ kan wọ mọ́tò máa bọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó bá ti d'Ógbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé ọ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Ogbomoso ọlọ́gbọ́n wa gbé ndé bíbí bí ògo ṣe jẹ mọ wà lọ́jọ́ Thursday dẹ mọ wà lọ́jọ́ Friday gbogbo iṣẹ́ tí bàbá sọ bàbá dẹ sọ pé àwọn fi tinútinú àwọn fi sọ pé kẹyìn náà ṣe tẹ bá ti lè ṣe. alibarika aláhàwùlà wàlá kùwàtà ìjábìlẹ̀ ọlá bàbá tó fi lé mi lọ́wọ́ yóò ṣẹ bẹ́ẹ̀. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá àìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ.